Mátíù orí 16 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 28. Àwọn Farisí pẹ̀lú àwọn Sadusí sì wá, wọ́n ń dán an wò, wọ́n sì ń fẹ́ kí ó fi àmì hàn fún wọn láti ọ̀run wá. Ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé, nígbà tí ó bá di àṣálẹ́, ẹ̀yin á wí pé ọjọ́ ò dára, nítorí tí ojú ọ̀run pọ́n. Àti ní òwúrọ̀ ẹ̀yin á wí pé ọjọ́ kì yóò dára lónìí, nítorí tí ojú ọ̀run pọ́n ó sì ṣú dẹ̀dẹ̀. Ẹ̀yin àgàbàgebè, ẹ̀yin lè mọ àmì ojú ọ̀run, ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ àmì àkókò wọ̀nyí. Ìran búburú àti panṣágà ń fẹ́ àmì, a kì yóò sì fi àmì fún un, bí kò ṣe àmì ti Jónà wòlíì. Ó sì fi wọ́n sílẹ̀, ó kúrò níbẹ̀. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì di apá kejì, wọ́n gbàgbé láti mú àkàrà lọ́wọ́. Nígbà náà ni Jésù wí fún wọn pé, ẹ kíyèsára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Wọ́n sì ń bá ara wọn ṣàròyé wípé nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. Nígbà tí Jésù sì wòye, ó wí fún wọn pé, ẹ̀yin onígbàgbọ́ kékeré, èéṣe tí ẹ̀yin fi ń bá ara yín ṣàròyé nítorí tí ẹ̀yin kò mú àkàrà lọ́wọ́? Kò tí ì yé yín di ìsinsìnyí, ẹ̀yin kò sì rántí ìṣù àkàrà 5 tí 25 ènìyàn àti iye agbọ̀n tí ẹ̀yin sì kó jọ? Ẹ kò sì rántí ìṣù àkàrà 7 tí 40 ènìyàn àti iye agbọ̀n tí ẹ̀yin kó jọ? Èéha ti ṣe tí kò fi yé yín pé èmi kò tí ì torí àkàrà sọ fún yín pé ẹ kíyèsára yín ní ti ìwúkàrà ti àwọn Farisí àti ti àwọn Sadusí? Nígbà náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà ni ó wí pé kí wọ́n kíyèsára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Nígbà tí Jésù dé ìgbèríko Késárìà Fílípì, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta ni àwọn ènìyàn ń fi èmi ọmọ ènìyàn pè? Wọ́n sì wí fún un pé òmíràn ní Jòhánù Báptísítì, òmíràn wípé Èlíjà, àwọn ẹlòmíràn ní Jeremáyà tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin fi mí pè? Símónì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ṣe. Jésù sì dáhùn ó sì wí fún un pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà, kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ lé ọ̀run. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè lé ayé, a ó sì dè lé ọ̀run. Ohunkóhun tí ìwọ bá tú lé ayé, a ó sì tú lé ọ̀run. Nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnìkan pé òun ni Kristi náà. Láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí í fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè sá lọ sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, kí a sì pa òun, àti ní ijọ́ kẹta kí ó sì jíǹde. Nígbà náà ni Pétérù mú un, ó bẹ̀rẹ̀ sí bá a wípé kí a má rí, Olúwa kì yóò rí bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n ó yí padà, ó sì wí fún Pétérù pé kúrò lẹ́yìn mi Sátánì, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi. Ìwọ kò ro ohun tí í ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí í ṣe ti ènìyàn. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọnù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi yóò rí. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Nítorí ọmọ ènìyàn yóò wà nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀. Nígbà náà ni yóò san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn yìí tí kì yóò rí ikú, títí wọn ò fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ ní ìjọba rẹ̀.